ẹ já rí Sunday Igboho àti ìró ẹkùn gẹ́gẹ́ bí one group of local vigilante group. Let's give them the support they needed. Yes, ẹ já rí wọn ní ìrírí pé okay o, ẹ já mọ́kàn kúrò níbi pé ìró ẹkùn ni àbí Sunday Igboho ni, ẹ já gẹ́gẹ́ bí ìṣọwọ́ vigilante kan, because ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún yóò ṣe kékeré o. Yorùbá ní ayẹrẹ ní ìrànlọ́wọ́ kápẹ́ ọ̀run wọ ni. Wọ́n wá ní àkì lágbára tó kékeré sì kejì ẹni. Kò fẹ́ gbòòrò lódò, ọmọ èké ní bẹ́ẹ̀ ìwọ gangan ti gbé omi yẹn sórúnkún, ọmọ yẹn wá bọ̀ tí lórí, ṣé wọn nìkan lè dá tì? Kò gbẹ́rù mẹ́ta kalẹ̀ ọ̀fọwọ́ gbé méjì, ọmọ kékeré kan wá bọ̀ gbé kan, ṣé wọn nìkan lè dá gbé? Ìwọ̀nba tó gbóhùn náà ti kó nu tó fẹ́ gbé. So ó túmọ̀ sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú ìró ẹkùn ìrànlọ́wọ́ ńlá ni ó ṣe fún ìjọba. Ẹ já gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ káàkiri, ẹ já mú ìwúlò wọn lò. Ẹ dẹ̀ mọ́jà dáadáa wọn o, ká má fọkàn sí pé Ọ̀yọ́ lọ wà Ọ̀yọ́ òun àwọn tó ṣe léṣe yẹn lọ́mọ tọ́jú ẹ síbẹ̀ yìí lẹ lọ síbẹ̀ sẹ́yìn jẹ́ sọ́jà ni sẹ́yìn jẹ́ nǹkan kan ni ẹ̀ ń bá fẹ́ dààmú ló lè sọ̀rọ̀ ẹ o ẹ̀ ń tó fẹ́ kọ́ lọ́hún dààmú làmú ló lè sọ̀rọ̀ ẹ o ẹ̀ ń tó fẹ́ kí irú aburú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sọ́n ló lè sọ̀rọ̀ ẹ. Kí gbogbo wa sùn báyìí ni kó mọ̀ sùn. Igi dá lóko para ilé àjájìn ó pè wọ̀nà. Olóyè Sunday Igboho ìwọ ẹkùn security network ó mà ní jẹ̀bi báyìí ó ní jẹ̀bi o. Olóyè Sunday Igboho gbogbo àwọn ọmọ Nàìjíríà ọlọ́kàn rere a gbàdúrà fún ọ. Àwọn agbésùmọ̀mí àwọn afẹ̀míṣòfò yìí wọ́n kọlu olóyè Sunday Igboho pẹ̀lú tíìmù wọn ní odò Ọ̀yọ́ National Park nínú igbó kìjikìji. Àwọn agbésùmọ̀mí yìí àwọn bandit yìí àwọn tó jẹ́ pé wọ́n wá láti ìlú bòmíì láti orílẹ̀-èdè míì ni o láti orílẹ̀-èdè míì ni àwọn ògbólógbò gidi. Ìjọba dìde ẹkún olóyè Igboho ẹkún lọ́wọ́ kí gbogbo nǹkan tí wọ́n nílò ẹ sọ́pọ̀tì ẹ̀ àbí kílẹ̀ ni mo wí ṣé kò yẹ kí ìjọba sọ́pọ̀tì olóyè Sunday Igboho ẹ̀yàn tó ń gbìyànjú tó ní akíkanjú bí eléyìí kí gbogbo àwọn ológun kí wọ́n rọgbà yíká kí wọ́n jọ ṣiṣẹ́ yìí. Bàbá wí kókó wọ́n ti tàn ìmọ́lẹ̀ sí bí wọ́n ṣe àtáàkì olóyè Sunday Igboho nínú igbó yẹn o àti àwọn tó ṣèṣe ẹ bá mi ṣe ẹ jẹ́ ká dìjọ wò ó ohun tẹ́yìn náà bá wá rí sí ẹ jẹ́ ká pàdé ní comment section ohun tó bá jẹ́ àmọ̀ràn tiyín torí à ń pé gbọ́n ni a kì í pé gọ̀ ó yá lókè lọ́hùn. Lórí ọ̀rọ̀ rescue mission tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho gùn lé pẹ̀lú ìró ẹkùn ṣe mọ̀ wípé àìlámójúkò ní jẹ́kẹ̀rù wèrè ọ̀pọ̀ gbogbo ara jákọ́ nílé gbà á kéegun ọ̀wọ́lé kájọ́ mọ̀ gbò ẹ má wọ́ọ̀rì ẹ kú ń bẹ̀ gbogbo èèyàn kọ́ ló lè mú mọ́ra olóyè Sunday Igboho lọ́mọ ń bẹ̀ lóòótọ́ majority wa náà ni ọ̀lọ́mọ ń bẹ̀ ṣùgbọ́n bí ó ṣègbà tèmi la ṣe káràmásìkì gbogbo nǹkan ṣe là á fi ọ̀rọ̀ ro rẹni wò bí afálàsọ bóra kan oṣù tá ní ó fi ṣe sàárà ṣe là á fi rẹni sí pòsíṣàn nǹkan tó bá ṣẹlẹ̀ àfọkànnì gún rẹ ni ká lè mọ bí ó ṣe rí bá a bá fi gún èèyàn àkàndá ṣe là á fi iná gbóra ẹni wò ká mọ̀ bóyá ṣe níná máa ń tutù lára ẹni ká tó fi jọ́ ọmọlàkejì. Ìgbòho nífẹ̀ẹ́ ìlú ẹ̀ Ìgbòho nífẹ̀ẹ́ ọmọlàkejì Ìgbòho kúrò ní comfort zone ẹ̀ ara rẹ̀ ọ̀gbá gbébò ní ti rí károdò ká sùn kò ní yẹ ń bẹ̀ ọ̀la yẹ ń bẹ̀ ó ti lé lóṣù kan táwọn ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ti wà nínú igbó lọ́dọ̀ àwọn tí kì í ṣẹ́bí wọn bó bá jókòó la lọ ọkàn balẹ̀ pa á délé àti lọ́jọ́ tá a fẹ́ délé bójò bá ń pani lọ́nà àjò ọkàn wọ́n balẹ̀ wípé ó níye ìṣẹ́jú tí ó fi pani mọ́ bí tójò bá sì rọ̀ tójò bá dá èèyàn lọ́lé èèyàn ó rí pààrọ̀ aṣọ àwọn ọmọ ọlọ́mọ nínú igbó àwọn adẹni táwọn ajínigbé ń tì káàkiri tí wọ́n ń wọ́ níwọ́kúwọ́ tí wọ́n ń tì lọ́pọ̀npọ̀n nínú igbó àbí máa ń ṣe àwọn kọ́ ọbẹ̀ ni
àwọn agbófinró ni wọ́n ń sá káàkiri ẹni tí ń sá káàkiri ò nílé nìyẹn. so olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọkàn akin. mo gbọ́ pé wọ́n ti wà nínú igbó láti bí ọjọ́ bíi mélòó kan pẹ̀lú àwọn security outfit tiẹ̀ láti lọ gba àwọn ọmọ ilẹ̀ ń gbé káfọ̀ tó ń wẹ òsì káfí òsì wẹ ọ̀tún ní jẹ́ kó wọ́n mọ́. pé kí ọ̀tún fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún lọ́kàn ọmọ Adéyẹmọ bí wọn ò bá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù. Ìgbòho wò wípé ọmọ olówó nìkan kọ́ ló yẹ kó sún àsùntàpá ọmọ tálíkà náà tọ́ sí ìgbé ayé tó dáa. eléyìí ló jẹ́ kí Ìgbòho wọnú igbó lọ. Unfortunately ìròyìn tí mò ń gbọ́ báyìí kò múnú mi dùn páwọn agbésùmọ̀mí yìí wọ́n kọlu olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. ẹ má bínú ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá wà online tẹ́ bá lórí ọ̀fẹ́ àti bá mi pín program yẹn ẹ bá mi pín táàyè rẹ̀ bá yọ torí ẹ̀fẹ́ ẹ̀ bá wà. ẹ bá mi pín. ìwọ̀nba àwọn tó bá wà online wọn aláǹfààní àti rè so pápápá mo fẹ́ ṣe mi ò ní ju ìṣẹ́jú 5 péré lọ mọ́. so ìròyìn ń jẹ́ ilé tó báyìí lọ́kàn jẹ́ mo sì rí àwòrán àwọn tó farapa tí wọ́n ṣèṣe pé àwọn kan fara gbọgbẹ́ ìbọn láàrin àwọn èrò ẹkùn ṣé gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ńlọ́jọ́ yé wa wípé lórí ọ̀rọ̀ ìjínigbé ìdàlúrú tó gbàlú pé ó lé nígba ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn tó pàdánù ẹ̀mí wọn. ṣé gbàgbé màmá sọ wípé ẹni tí ó yẹ lórúnkún tí ó rẹ́rìn yóò sunkún kó tó rẹ́rìn látàrí ìjínigbé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ń ṣòfò iléeṣẹ́ ológun ti fara gbá ń bẹ̀ ọ̀gá sọ́jà pàdánù ẹ̀mí ẹ̀ gómìnà Ṣèyí Mákindé sọ bẹ́ẹ̀ pé torí ẹ̀ ló jẹ́ káwọn re-strategize ọ̀nà wo làwọn fi gba àwọn ọmọ ìkalẹ̀ lálàáfíà kí wá sí gbogbo ara èèyàn náà ló lè gbà á ká máa retí wọ́n kún adé wọ́n rí wọn gbà. so ní gbogbo àfihàn wà bá ṣe wà yìí la fi retí di àsìkò tá a retí yìí. so kí ló gbé mi wá náà ni pé ká wà nínú àdúrà mo nígbàgbọ́ páwọn tí ìbọn bà kọ́lọ̀ nínú àánú ẹ̀kọ́ dáwọ́lé wọn nǹkan kò ní ṣe wọ́n lágbára Ọlọ́run nǹkan kò ní ṣẹ̀mí wọn ò ní sọ́rí olórí káwòdì ó gbé tiwọn lọ nǹkan kò dẹ̀ ní sún ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní comfort zone ẹ̀ torí láti gba àwọn ẹ̀mí ẹlẹ́mẹ́là olórí ò ní kú sípò kà. ìròyìn tí mo gbọ́ náà lélẹ́yìí bandit ambush Sunday Igboho security team in Oyo forest several injured. ǹjẹ́ mo lè gbèrò yẹn sùn mi ò tó bẹ́ẹ̀ láti gbèsùn oorun oníkùnrin. Suspected cross-border bandits have ambushed a security team led by Yoruba Nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, during an operation at the Old Oyo National Park, leaving several members of the squad injured at gun battle. ìyẹn fi olóyè Sunday Adéyẹmọ Ìgbòho hàn gẹ́gẹ́ bí akin
akọni lójú ìjà, like I always say, aràn ní bá ní débẹ̀ ni kò ní tì yín síwájú. And I do tell him, bọ̀dá ẹ̀mí yín làwa fi ń mí. Bó bá lọ rálì tí ń bá lọ, ẹ̀mí ẹ̀ ni mo fi mí lọ o. Ìgbòho wà ń bẹ̀ lọ jẹ́ kí n lọ o. Méje dánrú ẹ̀wù bọ̀ bá sí ń bẹ̀. So kọ́ lọ nínú ẹ̀kọ́ bá dáwọ́ láwọn èèyàn yìí kí nǹkan kan mọ́ ṣe wọ́n. Kọ́ lọ fún alálàáfíà ara tó péye. The attack occurred during a security mission conducted by Igbo's private security outfit, Ekun, which had entered the vast forest reserve to track down and flush out suspected kidnappers and bandits believed to be operating within the area. Lemọ́lemọ́ ni Igboho ń jẹ lẹ́nu. Ẹja wọnú igbó lọ báwọn kinní yìí. Ká lé wọn kúrò ń bẹ̀. Initially ká ní níbẹ̀rẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì ti support wọn. Kò ní rí bó ṣe rí ìsà, kò ní rí bó ṣe rí ìmọ̀. Kí lọ́nà ìjọba àpapọ̀, kí lọ́nà ìjọba ìpínlẹ̀, ká fọwọ́ owó lọ́wọ́ fi mọ́. Ọ̀tún gbọ́dọ̀ fún òsì jẹ́ kó sì ó fún ọ̀tún. Àpé security agent ò kúnjú òṣùwọ̀n. Ṣùgbọ́n always ńlá nílò ara wa. Ẹ̀gbọ́n Yorùbá ní ara ò lè dá àrà dá. Àfi tí ara bá fẹ́ dáràn lókù. Wọ́n ní ara ò lè dá àrà dá nílò ara wa. We need one another. Àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé all hands must be on desk. Àyùgbò náà ṣe sọ, ẹ̀yin grammarian. So Ìgbòho kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ lójú ogun. Nǹkan ò gbọdọ̀ ṣe wọ́n. Gbogbo ọmọ tí àkàrà bá kó wọ́pọ̀ ní kó jáde padà. Lágbára Ọlọ́run. Kò sẹ́ni tó máa sórí olórí nínú yín táwòdì ó gbé tiẹ̀ lọ. Because iṣẹ́ tí ò lówó oṣù kì í láfẹ̀yìntì. Kò sẹ́ni tó promise yín lówó, kò sẹ́ni tó promise yín salary. Ẹ̀mí yín lẹ fi jì. According to information made available after the operation, the security team deployed drones to identify criminal hideouts and gather intelligence on the movement of suspected armed groups inside the forest. Ìgbòho ọlọ́lọ́wọ́ òfo pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ lọ. Wọn ò lọ lọ́wọ́ lásán, wọn ò lọ pẹ̀lú complaint. Wọ́n lọ pẹ̀lú drone. Kí wọ́n mọ bí táwọn jàǹdùkú yìí wà. Wọn ò lè máa dúnkòkò mọ́ wá ń lẹ̀ wà náà. Gbogbo àná kọ́ láyọ̀lẹ̀, gbogbo akọ́lá gbọ̀wọ́ lẹ́rán. Àwọn tán bá wá gbìyànjú tán jáde tán láyà. Kò sí nǹkan méjì tó yẹ ká ṣe fún ọjọ́ pé ká support wọn lọ. Ẹ ń bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. Ó wà ní comfort zone ẹ. Tó bá sọ̀rọ̀ against wọn fẹ́ dààmú. So, however, the operation reportedly turned violent when the team encountered heavily armed men believed to be members of cross-border criminal networks. Kí ló ń pè ní cross-border criminal network? That is, àwọn tí ò kí ń ṣe tilẹ̀ yìí, tán wá láti bòmí. Gbogbo àwọn lákúráwá, gbogbo àwọn wọ́lọ́wọ́lọ́ àbí kí la pè é? Gbogbo àwọn sẹ́yí malam tí wọ́n jẹ́ ikọ̀ afẹ̀míṣòfò tí wọ́n kóra wọn jọ ní north east àti north central àti north west ni wọ́n ń darí wá sí south west tán wá finú gbó tí wá ṣe bùgbé. Ìgbòho dẹ̀ ní kò sáàyè fún wọn ká flush wọn kúrò ń bẹ̀. Akíkanjú kan ò lè dógun sẹ́bí ọ̀bá sá látìlẹ́yìn fún. Akíkanjú ní Ìgbòho. Bó láti ṣàtìlẹ́yìn fún ó má tà. Àwọn tí wọ́n bá iṣẹ́ ìjọba ní ó tọ́jú wọn. Bí wọ́n bá rí ìtọ́jú ṣé kò ní bomi tútù sáwọn èèyàn míì lọ́kàn. Sọ̀rọ̀ láti ṣe láì faragbọ́fà láì farapa. Sọ́jà gangan sí wọ́n farapa, wọ́n gbọgbẹ́. Ọ̀pọ̀ àwọn sọ́jà lẹ́mí wọ́n ti ṣòfò lórí ọ̀rọ̀ jínigbé, lórí ọ̀rọ̀ àwọn bandit yìí. So kẹ́nì kankan mọ̀ fi ẹnu ẹ̀gàn pé irú ẹkùn àbí Sunday Igboho. Àgótọ́ gbọ́n sásá ẹ̀bì tí mú wọn pa.
láwọn sọ́jà tí wọ́n ní every facilities tí wọ́n need, tí wọ́n ní backing state government and federal government, tí logistic wọ́n complete, tó ní backbone, tó ní root. ambọ̀sibọ́sìn group tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló kó wọn sòdí, ló finance wọn, àbárẹ́ ni tó repo sí mọ́tò wọn tán fi ń káàkiri ni, sáré ni tó fún wọn lówó tó ra nǹkan sí wọn lọ́rùn, tó ra ń jẹ lásán ránṣẹ́ sí wọn àbómi lásán. gbogbo àwọn tán lọ yìí kò sọ ọmọ kankan nu wọn náà, àwọn ọmọ tán jí kó yìí o. To be members of cross-border criminal networks, the suspected bandits allegedly opened fire on the advancing security operatives, leading to a first exchange of gunfire. That means irú ẹkùn pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ń súnmọ́ ibi tán wà. òun náà nìkan ló fi wáyé, ló fi di pé wọ́n ṣínà ìbọn bolẹ̀ fún wọn. ibi tó yẹ ká mọ́ sọ̀rọ̀ jù, àwọn ẹ̀gbọ́n wa tán ti lọ tipẹ́tipẹ́ káwọn ti dé. Several members of the Iruekun security squad were said to have sustained gunshot injuries during the confrontation, although the exact number of casualties was not immediately disclosed. The incident has once again highlighted growing concerns over the activities of criminal elements operating in forests and remote communities across part of the southwest region. Sáàmà wò wọ́n ràn ni. Wọ́n dé sí wa lọ́rùn, sáàmà wò wọ́n ràn, sáàkàwọ́ gbéra ni. Sáwa náà níjà fitafita, bọ́n ti ẹ̀ pààyàn, ìgbé èèyàn náà gbìyànjú. Adìẹ gan gbọ́dọ̀ okú ẹ̀ ó pò sí, màálù gan ó kọ̀kọ́ gbìyànjú díẹ̀. Sólù àrẹ ọkàn wa ya sùn dọ̀wẹ́ kalẹ̀ ni, wọ́n bá ti gbé dé náà á sì wàá sùn kalẹ̀ dé pé ó tó ẹ mọ̀ rẹ̀ lọ. Confirming developments surrounding the attack, Oyo State Governor Seyi Makinde said preliminary investigations by state security agencies indicated that the assailants were suspected cross-border bandits. Agbọ́ pé suspected cross-border bandits ni wọ́n. Ṣé torí pé wọ́n cross border yẹn dọ̀sí mi ìwé pàgbára ò lè ká wọn, tàbí kò sọ́nà tá a fi lè mú wọn, tàbí kò sọ́nà tá a fi lè ṣẹ́gun wọn, tàbí kò sọ́nà tá a fi lè kojú wọn, tàbí kò sọ́nà tá a fi lè bá wọn jà. Kí ló dé tá a fún Sunday Igboho ní backup tó yẹ, ní backing tó yẹ, ní tí yóò jẹ́ ìwúrí àti kóríyá fún? Ọ̀pọ̀lọpọ̀ volunteers ló support àwọn sọ́jà lókè ọ̀yà. Kí ló dé tí volunteers ò lè support àwọn sọ́jà ní south west? Sọ́jà nìkan ò lè dá sí àjọmọ̀, gbogbo àjọmọ̀ bẹ́ẹ̀. Ká gba ní ká gba lọ́nà bàtà fi dún, táwọn kan bá gba ìsàlẹ̀ wọlé, káwọn kan ó gbòkè wọlé, káwọn kan ó gbọ̀tún wọlé, káwọn kan ó gbòsì wọlé. Bá a ṣe lè ṣẹ́gun wọn nìyẹn. The governor noted that security agencies were continuing investigations into the incident and working to identify and apprehend those responsible for the attack. Ní ìdí kan apprehend wọn. Apprehension wọn kí ni yóò ṣe fún wa? Wọ́n bá mú wọn ní ìsìtàn fi wọ́n hàn wá kí sásùn wọn jẹ ni. Àní kí wọ́n ṣe láì hyperbole sínú gbóǹbẹ̀. Àní kan kó wọn jáde, àní ẹ kó wọn jáde náà. Ẹ yanjú wọn, ẹ gbọ́ ọmọ jáde, ní tá a sọ fún yín nìyẹn. 20 ọdún lẹ́yìn ìpìlẹ̀ wèrè, ẹ máa ìpìlẹ̀ rẹ̀ o. The operation was reportedly part of ongoing efforts aimed at combating kidnapping, banditry, and other violent crimes in and around the Old Oyo National Park. Old Oyo National Park ọ̀nà só tóbi tó bẹ́ẹ̀ ni. Kí la wá fi ṣe láti ẹjọ́ yìí? Kí ló yẹ tá a fi dáko? Kí ló yẹ tá a fi sọ̀gbìn? Kí ló yẹ tá a clear gbogbo tó wà lára àdé wa? Gómìnà kan ló clear 1 million hectares of land. Governor of Niger State ó gbé katakata ó bònú 1 million hectares of land. Wọ́n fi dáko. Ilẹ̀ ń bẹ ní Old Oyo National Park ń bẹ yẹn, ẹ̀dẹ̀ fílẹ̀ ní gbó kìjikìji, wọ́n wá sọ bẹ̀ díbi tán ti ń jìyàn gbé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè fi dáko kí wọ́n gbé nǹkan bẹ̀ lọ, kí gbogbo bẹ̀ ọmọlẹ̀ lọ.
Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan kọ́, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ìjọba ìpínlẹ̀ Oǹdó, ìjọba ìpínlẹ̀ Èkìtì, gbogbo àwọn igbó tó wà nílẹ̀ yìí kí la fẹ́ fi ṣe. Báwọn kan bá sọ pé ilé àwọn ni, ẹ sọ fún wọn wípé kán fi ṣe nǹkan kan, tí wọ́n bá dẹ̀ fi ṣe nǹkan kan kán jọ̀wọ́ ẹ̀ fún ìjọba. Gba àwọn tó fẹ́ sápamọ́ sínú igbó tí wọ́n bá rí ibi sápamọ́ sí, kò síbi tí wọ́n fẹ́ gbé èèyàn wọ̀. Ṣì nígbà tí èèyàn bá yọ páàtì lára mọ́tò tó bá rí ẹni tí ó tà fún tí ó fi sí mọ́tò tiẹ̀ ní ó tó jí ní ó tó máa jí lemọ́lemọ́. Ọ̀sá lè jí mọ́tò Mercedes ò lè jí páàtì Mercedes Benz wá kó wá fi fún un ní àkúrà. Tó bá dẹ̀ gbédé tí n bá sọ pé ń ọ̀rà ò ní lè jí míì mọ́. Eyewitness accounts. Okay. Old Oyo Park, an area that has repeatedly been linked to criminal activities in recent years. Tó bá jẹ́ ìjọba tó nírònú dáadáa, ibi tí wọ́n ti ń link mọ́ criminal activities in recent years, ó túmọ̀ sí pé kì í sọdún yìí nìkan káàtì wá nǹkan kan fi ṣe. Ẹ̀ ń ká ilé tẹ́ tí ń báwọn ajínigbé ẹ̀ ń wò. Inú igbó tẹ́ tí wá ń gbọ́ pé wọ́n ń jìyàn bí wọ́n ń kó àwọn èèyàn lọ síbẹ̀, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sóhun. Oko etílé ládìẹ lè ro, oko ẹsẹ̀ kùkú ládìẹ lè nìyẹ̀. Ilé yára yá yín lára láti wó láti bìlúlẹ̀ láì máìndì ẹni tó nílé. Tó jẹ́ pé àwọn tó jìyàn gbé wọ́n rẹ̀ǹtì ibẹ̀ ni, ẹ sáré ìbìlúlẹ̀. Inú igbó tán ti ń jìyàn gbé lòun lọ sálálú yìí. Èmi rò pé ẹ ti kó katakata ńlá tì í ní lórígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ pé kán sàmọ́ bóònù ẹ̀ lọ, tó bá tó sáà kan ẹ̀ débi táwọn èèyàn wà. Eyewitness accounts shared on social media indicated that drones were actively deployed during the operation to scan difficult terrain and identify possible criminal camps hidden within the forest. Security analysts say the use of area surveillance technology reflects the growing reliance on intelligence-led operations in tackling insecurity, particularly in dense forest environments that often provide cover for armed groups. Inú igbó tó bá kí, God bless you sir, Mr. Adedoyin Adeyiga, God bless you sir, mi ní wáyé. Inú igbó tó kí, inú igbó tó dí, òun náà làwọn èèyàn ráàyè sápamọ́ sí. Ibi tó bá dílẹ̀ fún máa ń dúró sí, ibi tó bá di láyàn máa ń ráàyè sápamọ́ sí, ibi tó bá mọ́ kò sí ibi tí ó dúró sí ńbẹ̀. Bẹ́ẹ̀ bá kunlé ń funfun, bẹ́ẹ̀ fún bá dúró sáré ẹ̀ tètè identify ẹ̀, òun kó tètè mọ̀ pé tètè róhun yóò sáwọ́ gbogbo míì lọ. Nígbà táwọn èèyàn kò rí bì kan dúró tó jẹ́ pọ̀dọ̀ tiwa wọ́n wá ń rọ̀gbọ̀ kúlé. Ọjọ́ mélòó láṣẹ lè dà, Ọlọ́run ràn wá lọ́wọ́. Farm grows. As investigations continue, residents of communities surrounding the park have called for increased collaboration between security agencies and local vigilante groups. Ẹ jẹ́ á rí Sunday Igboho àti ìró ẹkùn gẹ́gẹ́ bí one group of local vigilante group. Let's give them the support they needed. Yes, ẹ jẹ́ á rí wọn ní ìrí pé ókè o, ẹ jẹ́ á mọ́kàn kúrò níbi pé ìró ẹkùn ni àbí Sunday Igboho ni, ẹ jẹ́ á gẹ́gẹ́ bí ìsọ̀wọ́ vigilante kan, because ìrànlọ́wọ́ tí wọ́n lè ṣe fún yòó ṣe kékeré o. Yorùbá ní àìrẹ́ ní ìrànlọ́wọ́ kápẹ́ ọ̀run wọ ni. Wọ́n wá ní àkì lágbára tó kékeré sì kejì ẹni. Kò fẹ́ gbòrò lódò, ọmọ èké ní bẹ́ẹ̀ ìwọ gangan ti gbé omi ẹ sórúnkún, ọmọ yẹn wá bọ̀ tí dórí, ṣé ìwọ nìkan lè dá tì? Kò gbẹ́rù mẹ́ta kalẹ̀ ọ̀fọwọ́ gbé méjì, ọmọ kékeré kan wá bọ̀ gbé kan, ṣé ìwọ nìkan lè dá gbé? Ìwọ̀nba tó gbóhùn náà tí kò nu tó fẹ́ gbé. So ó túmọ̀ sí pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pẹ̀lú ìró ẹkùn ìrànlọ́wọ́ ńlá ni wọ́n ṣe fún ìjọba. Ẹ jẹ́ á gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ káàkiri, ẹ jẹ́ á mú ìwúlò wọn lò. Ẹ dẹ̀ mọ́jà dáadáa wọn o, ká má fọkàn sí pé Ọ̀yọ́ lọ wà, Ọ̀yọ́ òun àwọn tó ṣe léṣe yẹn lọ máa tọ́jú ẹ, síbẹ̀ yìí lẹ lọ, síbẹ̀ sẹ́yìn jẹ́ sọ́jà ni, sẹ́yìn jẹ́ nǹkan kan ni, ẹni bá fẹ́ dààmú ló lè sọrú ẹ o, ẹni tó fẹ́ kọ́ lọ́hún dàún láàmú ló lè sọrú ẹ o, ẹni tó fẹ́ kí irú aburú bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ sóun ló lè sọrú ẹ. Kí gbogbo wa ṣùgbà ẹ̀ ni kó mọ̀ ṣù.
The latest information underscores the persistent security challenges from parts of the country and the dangers encountered by security personnel and local operatives engaged in efforts to combat criminal networks operating across state and national borders. Gbogbo àwọn tí wọ́n farapa Ọlọ́run nínú àánú ẹ̀kọ́ bá dáwọ́ lé nǹkan kò ní ṣe. Wọ́n sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sín pẹ̀lú òkú ẹ̀. Bẹ́ẹ̀ ni ru ẹlẹ́rù kẹfà tí ń lọ́wọ́. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni fara gbọ́fà. Lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gba ìdálẹ́bi bọ̀. Àdúrà kan tí mò ń gbà fún Ìgbòho ni ẹ kó má gbà ìdálẹ́bi bọ̀. Kí gbólóhùn àwí kó má jẹ jáde. Because àwọn tọrọ òye báyìí nísìnyí majority wọn mọ sọ pé àsọ ṣe bá ní ọmọ lọ ṣe bá ní ọmọ lọ tó bá sọ bẹ́ẹ̀ ìwọ náà bọ́ sójú ọ̀nà kó gbìyànjú ẹ̀ kó o bí ṣe dùn sí kó o bó ṣe dán mọ́rán sí àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o mo gbọ́ ní pàjáwìrì mi gbọ́dọ̀ dé mọ́ra mi sì gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ tí n bá ti sọ bẹ́ẹ̀ yẹn tó bá ti kúrò lọ́kàn mi ara mi ó lè lílẹ̀ ara mi ó fúyẹ́ èmi náà láǹfààní àti sùn. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, you are always an akin and you love people, you love your people, you are not selfish. Dẹ̀ kí n dá yẹn dá sọ̀rọ̀ ẹ̀, you are always there for everybody. Àfihàn tí ò bá súnmọ́ ẹ̀ ńlọ́kù. Brother, wọ́n fẹ́ jẹ́ kó sú ọ ni má jẹ́ kó sú ọ. So Ọlọ́run á fáwọn èèyàn yìí ní àlàáfíà ara tó péye. So bóyá ojú ìjọba ọ̀la wọ́n gbọ́n tá à ń sọ wọ́n support wa wọ́n máa rí effort yín. So gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire ikú wa ni Ìgbòho ń kú lọ bẹ́ẹ̀ ni ààwẹ̀ wa ní fara gbà lọ torí pé Ìgbòho lọmọ náà ọmọ tán jí gbé. Ìgbòho yìí dẹ̀ sí ìrònú gbó ìrònú ilé ni ṣùgbọ́n láti kúrò ní comfort zone èèyàn bọ́ sínú igbó torí pé wọ́n jí ọmọ ẹnìkan gbé orí ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ ni o. Ká tún tó rí irú Ìgbòho ká tún tó rí irú èèyàn bẹ́ẹ̀ yóò pẹ́ fún alẹ́ káàárọ̀ oòjíire mélòó rú ẹ̀ láti rírí. Báwo la ṣe welcome wọn gbà tán wá sáà treat wọn dáadáa mélòó rú ẹ̀ látún padà rí èèyàn mélòó ló ń ṣe bí Ìgbòho tí ó fi comfort zone ẹ̀ sílẹ̀ tí ó kórè resources ẹ̀ kalẹ̀ èèyàn mélòó la ń rí ni mo béèrè lọ́wọ́ wa o ẹ má bínú o bóyá ẹ ti rírú ẹ̀ rí tẹ́ ẹ bá rí ìgbà wo ló wá ọdún mélòó ló fi dúró sáà support ẹ̀ sáà kún lọ́wọ́ sáà encourage ẹ̀ sáà gbóríyìn fún ṣé yóò lè tún máa ṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́ ibi ò ní bá yín o ọfà ò ní bà wá o ìbànújẹ́ ò ní kàn wá o gbogbo nǹkan tó bá kàn láti ṣe gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ lóye Sunday Adéyẹmọ Ìgbòho ìjọba ṣàkíyèsí kan fọwọ́ sí tí wọ́n fọwọ́ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó máa monitor ìró ẹkùn ó máa coordinate ẹ̀ dáadáa.